gbogbo tó ń ṣẹlẹ̀ ní Kwara lẹ́yìn gọ́ọ̀nà Kwara náà báyìí. ó mọ̀ ń pa ẹ̀ àjẹ́ńdà ẹ̀ ní kínibomi bàbá tèmi tó bí mi àwọn náà jọ bẹ̀rẹ̀ Kwara. Bàbá mi is Michael Aṣáájú, the first journalist from the old northern Nigeria. He was a reporter for Nigerian Tribune nígbà tí Alhaji Labid Jakande jẹ́ editor Tribune in 1953. So Kwara tẹ́ ẹ sọ north ló wà. But tí ó bá jẹ́ wá ti Kwara tó jẹ́ Yorùbá onímọ̀ ṣe máa classify ẹ̀. 1967 wọ́n dá 12 states sílẹ̀ appreciate Awólọ́wọ̀. 12 states tó ń dá sílẹ̀ ní 1967 under Gowon Awólọ́wọ̀ ló dá sílẹ̀. Nígbà tó máa pè Kwara wọ́n pè ní West Central State. West ni wọ́n pè Central State. Lọ́kọ́jà ló yẹ kó jẹ́ capital wọ́n mú bẹ̀ sí Ìlọrin. Ọ̀rọ̀ yẹn di ìjà ní Supreme Council of Yakubu Gowon. Àwọn Fúlàní northerners wọ́n ní wọn nígbà pé wọn ò lè gbà kó jẹ́ West Central State. Àwọn Yorùbá ní Supreme Council wọn láwọn náà nígbà kó jẹ́ North nípe ní North. So they came to a compromise. A máa pè ní Kwara. Kwara yẹn ni orúkọ tí àwọn Nupe ń pe River Niger. Wọ́n fi ń pè ní Kwara lẹ́nu. Bangoye ni gómìnà Kwara. Ẹ̀yin tẹ́ wá láti Ọ̀fà. Before 1967 creation of Kwara kò sí ọba Yorùbá tí wọ́n bí yàrá ìyá ẹ̀dá tó lè wọ bàtà níwájú Sùlùgàmbàrí. Tó máa ń ṣe méjì kò lè wọ bàtà. Ó láti fi ẹsẹ̀ rìn wọnú bẹ̀yẹn ni because òun ni olórí. Fádà mi ló kọ átíkù yẹn ó wá sọ fún Bangoye. Bangoye wa ni látẹ̀ní lọ gbogbo ẹ̀yin ọba ẹ máa wọ bàtà yín. So that was the first court. Wọ́n wọ bàtà tẹ́lẹ̀ wọ́n wọ bàtà. Yorùbá dẹ̀ ni wọ́n o ọba Yorùbá ni wọ́n. Ṣe rí ní Kogi mo lọ aṣọ tí mo wọ̀ yìí ẹ jọ̀ọ́ aṣọ tá a fi sin Chief Cornelius Adébáyọ̀ ní last week aṣọ tí mo wọ̀ yìí àti ìfìlà yìí la fi sin wọn mo wọ̀ wá sí bí on purpose because káríkù yẹn ò ṣẹlẹ̀ ìyà tó ń jẹ wá ní Kwara lẹ́yìn yìí Adébáyọ̀ níbà àti permanently secure Kwara fún wa. For the coup of December 31st by Buhari brought back the Fulani dominance in the military. Nígbà yẹn, ṣẹ́rí mo dé government house ní last Saturday. Ní 1967 tó ń pín Kwara kò sí Amadu Bello mọ́ kò sí northern Nigeria mọ́. Mo dé government house ní Saturday mo kọjá ń bẹ̀. Abdulrahman Abdul kí ló kọ bàbá ẹ̀ Abdulrasaq ó ti change the government house Ìlọrin sí Amadu Bello house. Kí ni ìtumọ̀ yẹn? Amadu Bello House is the government house of Ilorin, and Kwara State consists of many ethnic nationalities. Gbogbo wọn kọ́ ni Fulani. Kí ni subliminal message tó ń sọ fún wa? They are back. What am I trying to tell you? Abubakar Bukola Saraki, gbogbo wọn, they are in the same camp. Ṣẹ́rí Amẹ́ríkà tó máa fẹ́ dì pẹ̀lú yín ibi tí owó wà wọ́n máa touch yín. When they touch your money, your purse, they've got you. Ẹ jọ̀ọ́ sà, ẹ jẹ́ ká collectively ronú
and I'm going to talk about finance. Gbogbo àwọn tó ń da ilẹ̀ Yorùbá rú lẹ́yìn tó ń jẹ́ Fúlàní, every kobo of their money is domiciled in the southwest. Southwest don't make owó, don't fi ń pa wá, don't fi ń destroy wa southwest ni.